Ẹ káalẹ́ o, ìròyìn aago mẹ́wàá rèé láti iléeṣẹ́ Abíbílí. Orúkọ tèmi ni Bọ́láńlé Oníròyìn. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn. Wọ́n ti gbaṣọ lára adìẹ o. Èèmọ̀ wọ̀lú a ò rí kọ̀ǹkọ̀ onírin rà lọ́jà. Oníbùbá ń polówó wọ́n fi kabaru búrẹ́dì wọlé. Èrèrè bí ẹni yẹ́yin gbogbo ohun tó ṣẹlẹ̀ ní AMVCA irú ẹ̀ ẹlẹ́ẹ̀kejìlá. Sabẹ́wẹ́rẹ́dowó ló fi fọ́nrán ibi tí wọ́n ti gbaṣọ lára adìẹ bíi mẹ́tàdínlógójì sórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́. Ó ṣàlàyé ó ní gbogbo ohun táwọn fi dára yìí ló ní ìtumọ̀. Èèmọ̀ wọ̀lú o a ò rí kọ̀ǹkọ̀ onírin rà lọ́jà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé arábìnrin kan gbajúgbajà Sabẹ́wẹ́rẹ́dowó mìíràn tí a mọ̀ sí Vicky James Atẹ́rẹ́ ló ní ọdọọdún là á rórógbó, ọdọọdún là á róbì, ọdọọdún lẹ̀wá wà. Ó ní ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá wo àrà tọdún nìí. Oníbùgbà ń polówó wọ́n fi kabaru búrẹ́dì wọlé. Ìyá àrà fúnra rẹ̀ Tiana's Empire ló ní ẹ súnmọ́ sọ́wọ́ ẹ̀yìn báyìí ná kẹ́ ẹ wá wo Queen Mercy oníbúrẹ́dì ẹ bò ó wìtìwìtì. Ó tún ṣe é lálàyé wípé aṣọ onífèrè fún ti Ẹniọlá Àjàó ó nítumọ̀ ẹ má jáyà o. Bákan náà ìjọba àpapọ̀ ti kí wọn ó ní wọ́n kú ìnáwó wọ́n kú ìnara ọmọ òní bá gbèsè ẹ̀ ńlẹ̀ o. Pàtàkì jùlọ ni wípé ìbéèrè táwọn ará ìlú ń béèrè náà ni wípé àtẹnígbaṣọ lára adìẹ àtẹníkẹ́ja sínú jígí kí ni wọ́n á ti ṣe àwọn aṣọ yìí.